Èyí ló bá tó ń ṣọ́ ẹ̀dá.
ẹ̀yẹ ló bá wọn kúta tó kàtà lẹ́yìn nínú ìwò ìrìnwó ẹ̀ka mọ́lẹ́ta ìwọ̀ ámì ní orúkọ Jésù ìfọ̀kù nínú olùkọ́ àtọ̀ àtọwọ́ ìlú Jésù gbogbo ìdìbò bèrè ọ̀gá gbogbo ìdìbò tó ń tàbí àwọn ọ̀dí ìpè tó ọ̀pá ti ń lọ òun máa kọ́ àwọn ọ̀gá ní orúkọ Jésù má yóò kó wọlé ní Jésù gbogbo ọ̀gá ní èyí tó ń ní àtòkí tí kò ní ọjọ́ ọba náà kò mọ̀ Jésù àbẹ̀wò dáná lórí má ṣe wáyé kúrò wá ire tó tọ́ sí wa nínú àfihàn wa lọ́wọ́ ìwà ni ọlọ́pẹ́ inú wa tó kó lò ayọ̀ wa tó kó kú àti ìpalẹ̀ wọn lọ́ bọ́ọ̀ ti di dáyé lọ tó wà ní dáyé lẹ́kọ̀ọ́ èdè àti máa tọ̀ wá ti máa ṣẹlẹ̀ olúwa wò olúwa ti ṣọdún náà olúwa bá fi wọ́n wá Jésù. Mọ̀jà àtẹ̀kùn ṣọdún náà Jésù. Ìbànújẹ́ mọ̀jà àtẹ̀kùn ọdún náà Jésù. Wọ́n pè é ìṣòro ọ̀gá ọ̀gá. Àpẹẹrẹ tó gbà pé á ní sẹ́lẹ̀. Ọlọ́run máa tó ní ilé wa náà rẹ̀. Ní orúkọ ní wọ́n gbọ́dọ̀ gbà ọkùnrin náà Jésù. Wọ́n ní wọ́n pè é pẹ̀lú ìrọ̀ lábẹ́ lórí ẹ̀yìnbọn kan lórí ọmọ ìlú ìlú tí wọ́n bẹ́ àyípadà ìṣòro àkójọ pàṣẹ ìmọ̀lẹ́wọ̀n Jésù. Ọmọ ìdílé àti ayé ló máa fi gbogbo ìwọ̀n náà tí wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ wá ìfẹ́ àwọn olórí ìbọn yìí ẹgbẹ́ ìbò máa gbé ọ̀rọ̀ ẹ̀kọ́ orí ayé ìgbé láti Jésù wọ́n lọ́rọ̀ yìí àbọ̀wá ti fi lé wa lọ́wọ́ sẹ́yìn ẹni tó ń tọ̀pọ̀ ìjọ rèé ọ̀pá tó fi lé wa lọ́wọ́ láti ṣẹ́ Jésù àyíwájú pọ̀pá náà lọ́wọ́ àti Jésù ìwà àti ìṣe wọn má yóò mú ọkùnrin ọgbọ́n yẹn lọ́wọ́ àti Jésù. Mósè ó kó àwọn ọmọ Ísírẹ́lì ó kó wọn kọjá òkúpa ọkùnrin wọn ní ilẹ̀ lérí bàbá wa nínú olúwa bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ ọlọ́run àlàyé ìkọ́ tó máa ń wọ̀ ṣìnà tí wọ́n fi di pé adájọ́ rẹ̀ fi lé ìfẹ́lẹ́ àfẹ́ ní orúkọ Jésù máa ń fi tẹ̀lé ní wọ́n Jésù. Jókòó kò ṣe wọ́n bọ́ọ̀lù náà lórí ṣe ti wá láti pé wọ́n ìwà sùn ó nílò ẹkún wọn yóò ṣẹlẹ̀ ìwà àti ìṣe wa wọ́n yóò dàgbẹ́ ìlú Jésù kí àyè máa dúpẹ́ kí àyè máa yàn afẹ́sọ̀dún ní orúkọ Jésù olúwa ọba ṣe ọdún náà Jésù láyọ̀ àti àlàáfíà ọdún náà kí àyè máa dúpẹ́ kí àyè máa yàn àwọn àkókò títí láì alájà ìwà lórúkọ Jésù kí aleluya. Ẹgbẹ́ ìjọba tẹ̀síwájú ilé ìtẹ̀síwájú, wàá ṣe òyìnbó sí kí 74 àwọn orílẹ̀-èdè.